ọ̀rọ̀ rẹ̀ o gbogbo ẹ̀yin èèyàn olóyè Sunday Igboho ó mà tún ti fi ohùn ránṣẹ́ o sí gbogbo àwa ọmọ Yorùbá ní tilé toko bẹ́ẹ̀ ló sì tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àwọn tí ó ti ṣẹ̀ ní ọ̀nà kan àbí èkejì ẹ mà tún súnmọ́ bí kẹ́ ẹ wá gbọ́ gbogbo ohun tí olóyè Sunday Igboho sọ. Ẹ káàbọ̀ sí Digi Naija Television ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń wò mí fún ìgbà àkọ́kọ́ ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ like fídíò wa gbogbo ohun tẹ́ ẹ bá ní lọ́kàn nípa ń tà tún mú wá lónìí ẹ máa fi sí kọ́mẹ́ǹtì kẹ́ ẹ sì máa share fídíò yìí káàkiri. Ẹ̀yin tèmi tí ẹ bá ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ súnmọ́ bí ẹ jẹ́ kí n já yín sí o pé olóyè Sunday Igboho ó máa ń bọ̀ nílẹ̀ bàbá rẹ̀ o bẹ́ẹ̀ ni wọ́n ní òkè òkun lòkun rè ilé bàbá wọn ló lọ́mọ èyí ló dífá fún bíbọ̀ wálé tí olóyè Sunday Igboho ń bọ̀ wá sílé ní kòpẹ́kòpẹ́ bẹ́ẹ̀ ni nínú oṣù kejìta ọdún tá a wà yìí náà ni olóyè sọ wípé àwọn ń bọ̀ wá ṣòkú ìyá àwọn o gbogbo wa là ń gbàdúrà wípé kọ́mọ rere ó gbẹ̀yìn wa olóyè Sunday Igboho tí wọ́n á fi kókó ọ̀rọ̀ kan ránṣẹ́ sí gbogbo àwọn gómìnà àtàwọn ọba aládé ilẹ̀ Yorùbá kí ni wọ́n sọ wípé kí gbogbo wọn fi ọwọ́ sowọ́pọ̀ láti wá ìdàgbàsókè sí ilẹ̀ Yorùbá o kó tó di wípé àwọn Fúlàní tí wọ́n ń pa àwọn èèyàn wa lọ́tún lósì tí wọ́n ń jí àwọn èèyàn wa gbé náà lọ́tún lósì kí wọ́n tó lé wa kúrò ní orí ilẹ̀ bàbá wa Yorùbá bọ̀ wọ́n ní ààbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìdì ẹ wò ẹ jẹ́ a gbọ́ gbogbo àlàyé tó lóyè Sunday Igboho tún ṣe. Mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin mọ̀mọ́ mi káàkiri àgbáyé èdè ní 10 January 2024 mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin mọ̀mọ́ mi mo kí ẹ̀yin brọ́dà mi káàkiri ẹ̀yin sísítà mi èyí tó jábúrò èmi náà sáà máa lẹ́nu tó jẹ́ pé mo jùlọ àtẹ̀ntẹ̀ jábúrò mi àkó ọdún ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ̀mí wa tó sọdún eléyìí á tó ṣe mí inú àlàáfíà inú ọlá inú fọkànbalẹ̀ mo kí yín o mo wá ń fi àsìkò yìí mo fẹ́ fi opportunity láti bá ẹ̀yin tẹ́ jẹ́ bí mọ̀mọ́ mi bàbá mi ẹ̀yin brọ́dà mi àǹtí mi sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá mo fẹ́ kí gbogbo Yorùbá ó ṣeéṣe kí ti sẹlòmíì lọ́nà kan tàbí di kan lórí ọ̀rọ̀ struggle Yorùbá nation yìí ó ṣeéṣe o bò mo fẹ́ kẹ́ ẹ foríjì mí ṣe mọ̀ pé ọmọdé ò ní mo rí jẹ kọ́mọ́ra lọ́wọ́ ẹ foríjì mí ó ṣeéṣe kí ti sẹ́yìn bàbá wa ẹ̀yin ọba wa ẹ ṣàforíjì fún mi ẹ̀yin kò lè má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so mo fẹ́ kẹ́ ẹ ṣàforíjì fún mi then mo dẹ̀ bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gọ́fúnà ilẹ̀ Yorùbá mo fẹ́ kí ẹ fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá pẹ̀lú nísìn opportunity ló jẹ́ fún wa pé ẹni tó ń ṣe president wa ń sìn ọmọ Yorùbá ni wọ́n mo fẹ́ kí ẹ̀yin bàbá náà sọ pé tọmọdé bá ṣubú awo wájú tágbàlagbà bá ṣubú awo ẹ̀yìn wò mo fẹ́ kẹ́ wo ẹ̀yìn wò kẹ́ wo ọjọ́ ọ̀la àwọn ọmọ wa tí ń bọ̀ lẹ́yìn so mo fẹ́ kẹ́ wo ẹ̀yìn wò kẹ́ wo ọjọ́ ọ̀la àwọn ọmọ wa tí ń bọ̀ lẹ́yìn kí Fúlàní mọ́ gba gbogbo ilẹ̀ àwọn bàbá wa lọ́wọ́ wa kò yẹ kó rí bẹ́ẹ̀ o àwọn lágbára láti lọ sílẹ̀ Fúlàní ká mọ lọ bá wọn jà ká mọ jí wọn gbé ká mọ pa wọn ká mọ lé wọn kó lórí property wọn à lè ṣe bẹ́ẹ̀ o àwọn Fúlàní yìí ní àyà wọ́n ń wá sórí ilẹ̀ wa wọ́n ń pa wá wọ́n ń jí àwọn bàbá wa gbé jáwọn àti wa gbé wọ́n ń gbowó yebèrèbè lọ́wọ́ wọn wọ́n ń ba dúkìá wa jẹ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá mi ẹ̀yin mọ̀mọ́ mi mo bẹ̀ yín ni o kì í sọ̀rọ̀ jà kì í sọ̀rọ̀ kí mo fẹ́ kẹ́ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ so gbogbo nǹkan tó ń bàjẹ́ nípa tèmi gbogbo dúkìá tó ń ṣe bí wọ́n ṣe lé mi kó lù kò bà mí nínú jẹ́ tí báyìí pé ti àwọn tó kú brọ́dà mi brabatai ọ̀rẹ́ mi àdògán àti ti mọ́mì mi tó kú tí mi sí mẹ́ngbà tó kú ìyẹn ló jẹ́ nǹkan tó dùn mí nínú ọkàn mi gbogbo property tó bàjẹ́ yẹn mi ò mú wá sílé ayé so mi ì dẹ̀ ní mú lọ tí n bá kú torí àti gbọ́ pé bàbá olówó kẹ́ kú ìgbà tó kú ó wá mú gbogbo property rẹ̀ lọ kò possible so mo kàn rọ̀ wá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká mọ̀ jẹ́ kí Fúlàní ó gba ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa o ó ṣe pàtàkì gidigidi gan ó ṣe é ṣe kí n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ bí gómìnà wa nílẹ̀ Yorùbá ní ìdí kan tàbí méjì mo bẹ̀ yín ẹ foríjì mi bí mo ṣe mọ̀ ṣe ọ̀nà tí mo gbé gbà tèmi mọ̀ tí mo rò pé mo lè gbé gbà ni mo gbé gbà yẹn bọ̀ gbogbo ọ̀nà yóò tẹ́yìn náà bá mọ̀ pé ẹ lè fi gbé gbà láti fi fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ká lè gba ilẹ̀ wa lọ́wọ́ àwọn Fúlàní ó ṣe pàtàkì ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ dáríjì mi tí n bá ṣẹ̀ yìí mo fi àsìkò yìí mo fi ń rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé mo fẹ́ kẹ́ fọwọ́sowọ́pọ̀ láti tì mí lẹ́yìn láti sin mọ́mì mi torí láti ìgbà tó ti kú yẹn ó wà nínú mọ́ṣúárì so mo fẹ́ bò wọ́n mọ́lẹ̀ ní February 22, 23, 2024 ọdún tá a wà yìí mo
fẹ́ kẹ́ fọ́ tì mí lẹ́yìn gbogbo ẹ̀yàn bá wa káàkiri ilẹ̀ Yorùbá mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ kẹ́ ṣàdúró tì fún mi ọmọ rere ọgbẹ̀yìn yìí náà so kò sí bá a ṣe lè ṣe tó náà at least àsìkò Ọlọ́run ká tún dára pé mi ní sí mẹ́ngbà tí mo mèmí kú ni so bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn mo bẹ̀ yín mo rọ̀ yín so ẹ dákun.